tó tán sìn àṣírí padà tú nǹkan tó dìjà láàrin Rotimi Daniel àti Tèmítọ́pẹ́ Kọ́láwọlé mánu tó jáde tó ní òun ṣẹ̀wọ̀n rí lámòye gbà òun ni Rotimi Daniel rán sí Ìyá Ìjẹ̀ṣà yẹn tó bẹ̀rẹ̀ sí tú àwọn àṣírí bóun ṣe lọ sọ́dọ̀ Ìyá Ìjẹ̀ṣà bí Rotimi ṣe fún un lówó bí Rotimi ṣe ní kóun fún Ìyá Ìjẹ̀ṣà lówó àṣírí nǹkan tó fà á tí ìjà fi ṣẹlẹ̀ láàrin àti Rotimi padà tú ẹ wo fídíò yìí. Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Paul Ìbíjọbí kì í ṣe ẹni tí mo mọ̀ rárá kì í sì ṣe ẹni tó ní nǹkan kan ṣe pẹ̀lú foundation mi tó ń jẹ́ Rotimi Daniels Foundation for Peace and Equity bó tilẹ̀ jẹ́ wípé ẹ lè rí aṣọ fàájà lọ́rùn ẹ̀ kì í ṣe ẹni tí fàájà mọ̀ rárá nílé lóko tàbí níbi kankan èyí tí àwọn olóyìnbó ń pè ní disclaimer video. arákùnrin yìí lóòótọ́ fúnra rẹ̀ nu ara ẹ̀ ló fi sọ wípé òun ti lo ẹ̀wọ̀n dáadáa bàbá òun gan ló kọ́kọ́ sọ òun di èrò ọgbà ẹ̀wọ̀n torí òun ń jalè láti kékeré. ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ kí n wò pé arákùnrin gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ tó tiẹ̀ lè sọ bó ṣe rí ló wá di pé ẹni tí mò ń ràn lọ́wọ́ tó bá tún fẹ́ lọ rí ọmọ ẹ̀ níbi tí ó fi ọmọ ẹ̀ pamọ́ sí torí wípé bó ṣe wà yìí kò lè dá ọmọ kan tọ́ torí kò lè ṣiṣẹ́ olè ọ̀lẹ ni. ìyẹn ti fi ojú ẹ̀kọ́ ti fi mímu hàn nípa Kọ́láwọlé Tèmítọ́pẹ́. kí ni tó ṣe pàtó ó jẹ́ kan lára àwọn méjì tí mo rán lọ pé ẹ lọ bá ń wo Ìyá Ìjẹ̀ṣà ẹ lọ bá ń wo bàbá Méjọ Òbé. nígbà tán débẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àlẹ́jẹ́lẹ́ arákùnrin yìí mú fóònù Ìyá Ìjẹ̀ṣà ó tún fi ra airtime kò wá tán síbẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ bọ́bẹ̀ ṣe pa bó ṣe kún níbi tí òun àti ẹni lọ láì ro ọ̀rọ̀ insecurity rárá arákùnrin mú àwọn information yìí ó tà fún àwọn bloggers níbi tí Rotimi Daniels Foundation àti gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ ti ń sunkún wípé níbo ni Ìyábọ̀ Yẹmisí Òbé wà owó ló jẹ arákùnrin yìí lógún. arákùnrin tá à ń sọ ìtẹ́ǹgbò yìí òun náà ló ń parọ́ mọ́ tó ṣe ètò kan nígbà kan tó sọ̀rọ̀ Àgbàlá Gabriel lóòótọ́ mo lè jẹ́ni tí ò gba ti tàwọn pásítọ̀ tó ń parọ́ yìí ṣùgbọ́n wọn tó bá rò wípé o lè ti torí pé mò ń tú wọn láṣìírí tí ò yẹ kí wọ́n ní in the first place bó fẹ́ fi wọlé sí mi lára mọ́gùlẹ̀ yọrẹ lẹ́nu àṣírí yẹn máa tú irú ẹ̀ délé báyìí ó wá ta àwọn information fáwọn bloggers gbogbo ẹ̀yin bloggers tẹ̀ ń wá information tẹ̀ ń ṣiṣẹ́ fún yín ó kù díẹ̀ ká tó fẹ́yìn náà Awíkókó ò bá nìkan kan figagbága Awíkókó ò bẹ́ nìkan ṣe ọ̀rọ̀ à ń figagbága lórí nǹkan kan kí àwọn ọmọ ènìyàn ní Nàìjíríà gba ìtúsílẹ̀ l'Awíkókó wà fún. tó bá wá wù yín wípé ẹ̀yin náà fẹ́ dé ẹ fẹ́ ṣe irú nǹkan báyìí ó yẹ kẹ́ ẹ ṣe tán láti jáde tán kí wọ́n mọ̀ pé orí òótọ́ lẹ̀ dúró lé lórí kì í ṣe pé kí ẹnìkan wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó pàtàkì báyìí kẹ́ ẹ wá fẹ́ jókòó lé lórí bíbà tó jẹ́ wípé ẹ̀yin gangan lẹ bẹ̀rẹ̀ aṣáàmẹ̀yìn kọ̀ọ̀kan tó jẹ́ wípé lórí ọ̀rọ̀ Ìyábọ̀ tá à ń wá yìí náà ṣé bẹ́ẹ̀ ń sọ ọjọ́ náà wípé ṣé Awíkókó jẹ́ ẹbí wọn ni nígbà tọ́rọ̀ wá débi tó dé yìí ẹbẹ́ fọ́ làbàtà ẹ yọ bẹ́ẹ̀ tí kò yẹ kó rí bẹ́ẹ̀ débi wípé àwọn tá a bá wá ránṣẹ́ ẹ máa fowó lé wọn kiri kí wọ́n lè ta information fún yín. ní àkótán this is a disclaimer video wípé Rotimi Daniels Foundation for Peace and Equity wọn ò mọ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Ìbíjọbí Paul rí níbi kankan. ní àkótán ìwọ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ àti Ìyá Ìjẹ̀ṣà àti Méjọ Òbé àti Fúnkẹ́ àti Bùnmi tẹ́ ẹ jọ lọ nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n o mi rò pé ń gbádùn mi foundation ti fi wọn kọ ẹ lọ́rùn báyìí torí wípé wọ́n ló mọ̀ wọ́n ìwọ ló mọ ibi tán ń gbé gbogbo àgbáyé ló ń gbọ́ mi báyìí nǹkan kò gbọdọ̀ ṣe àwọn tí mo dárúkọ yìí tí nǹkan bá wá ṣe wọ́n Tèmítọ́pẹ́ ìwọ ni number 1 suspect o ká tó ṣe ẹ̀rù pé bóyá ó máa lọ́wọ́ àwọn míì nú ìwọ ni number 1 suspect débi wípé olórí láyà ó lọ sọ fáwọn bloggers yẹn pé tí wọ́n bá ti fẹ́ pè wọ́n kí wọ́n máa sọ pé látọ̀dọ̀ Rotimi Daniels Foundation náà ti wá èmi ò lẹ́jọ́ kankan bẹ̀rù máa ṣẹ́ ìpè ẹ lọ kò sí pé ní ìta fẹ́ ṣẹ́ fún ẹ mọ́ níbi táwọn single mothers ti ń tirakita pé kí wọ́n bọ́ ọmọ méjì ọmọ mẹ́ta ìwọ tó jó jíjọ ọkùnrin ò lè dá ọmọ ẹyọ kan bọ́ torí pé a nílò láti fún ẹ lépè mọ́ lórí ìwà àbàjẹ́ tó ń wù láwùjọ torí bá bẹ́ẹ̀ ṣe wàá padà sínú ọgbà ẹ̀wọ̀n yẹn. This is a disclaimer video nítorí ìdí èyí kan ẹ má jẹ́ kí Tèmítọ́pẹ́ ìwà bá yín wípé látọ̀dọ̀ Rotimi Daniels Foundation tẹ́ ẹ bá ṣe bísẹ̀sì kankan àpò ara yín lẹ ṣe sí o. now tẹ́ bá wo analysis àti explanation Rotimi ẹ rí pé Rotimi ò jẹ̀bi ọ̀rọ̀ yìí máa yí gangan lòdì dá òun ló yẹ ká fúnra sí ara àwọn epo nínú àlìkámà wa ní Christianity tá à ń sọ ilé àkọ́kọ́ bí yẹn ṣe tó gìlọ̀tọ̀ yìí ọmọ kan ṣe tó bí láyé ẹ̀ ilé ọmọ alẹ́ nìlóbì ló ń pè fọmọ yẹn sí ìjọba ló ń bá tọ́ ọmọ yẹn ṣùgbọ́n a máa lọ from one church to another a máa bí wọn mọ́ra òun ti ṣẹ̀wọ̀n rí o nísìnyí wọ́n ti di ẹ̀dá tuntun àwọn èèyàn fún lówó tó wá rí pé wọ́n fún lówó mọ́tán á jáde á bá àwọn church yẹn jẹ́ máa yìí ló jáde ńgbà yẹn tó bà Àgbàlá Gabriel lórúkọ jẹ́ pé wọ́n ti bá Àgbàlá Gabriel ṣiṣẹ́ rí bá Àgbàlá Gabriel ṣe máa ń treat wọn ò dáa ó máa ń na ó máa ń ṣe bákan wò kan káàdì ṣe pé Christianity náà tó di kínní èèyàn jẹ́ àti ìdè ó parọ́ fún ipò ti di ẹ̀dá tuntun the next thing ẹ sọ di evangelist
ṣé màá yìí ló lọ sọ́dọ̀ Olúalọ́ náà tó fún wa parọ́ lọ́dọ̀ Olúalọ́ pé ìyá ń jẹun òun ṣe tẹ̀wọ̀n dé ni òun ti jẹ ẹ̀dá tuntun ni òun ti ṣe kíní kan ìyẹn náà tún fà mọ́ra Olúalọ́ ra machine fún ó fún lówó tó fi ń tọ́jú ọmọ ẹ̀ nígbà tó tún yá tó rí pé òun ò rí kẹjẹ lọ́dọ̀ Olúalọ́ mọ́ ó jáde ó bẹ̀rẹ̀ sí bọ́ Olúalọ́ jẹ́ kiri ó wá gbọ̀dọ̀ àgbà ó tún wá bọ́ sọ́dọ̀ Rotimi Daniel oye ìgbà tó dọ̀dọ̀ Rotimi Daniel ó parọ́ òkè mọ́tòdò ìyẹn náà tún gọrẹ́ òun ló wá sọ fún Rotimi pé òun mọ ìyá Ìyábọ̀ tá a bá fẹ́ dọ̀dẹ̀ òun máa bá sì lè dọ̀dẹ̀ Rotimi wá gbogbo òkè ẹ mọ ìyá Ìyábọ̀ ó pẹ́ táwọn èèyàn ti sọ pé àwọn fẹ́ mọ ìhà tí ìyá Ìyábọ̀ kọ sọ̀rọ̀ yìí kó má dàbẹ́ pé Rotimi dá iṣẹ́ jẹ́ ni so máa yìí nígbà tó gbòòrò Rotimi ó wá pẹ̀lú ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ó penetrate dọ́dọ̀ Rotimi ó bẹ̀rẹ̀ sí sọ alaba lẹ́nu nípa Olúalọ́ ibi tó bá ń ta Rotimi ni pé ìgbà tó ń sọ fún Rotimi wípé òun máa bá a ṣe lè rí ìyá Ìyábọ̀ ẹ mọ̀ wá pé èmi kan sọ gbogbo àlà ń sọ fún Rotimi pé Rotimi ọmọ tó ń jà fún ìyá ẹ̀ ń kọ́ kí ni àti ìyá ẹ̀ kọ́ sí àwọn ẹbí ẹ̀ ń kọ́ so nígbà tí Rotimi wá rí wípé máa yín ní òun mọ ìyá Ìyábọ̀ yẹn òun mọ àwọn ẹbí ẹ̀ kò sí ní tó bá dì bẹ́ẹ̀ tí Rotimi bá wá sọ pé ó yá ẹ wá lọ bá wa interview ẹ̀ so just imagine Rotimi wá ná gbogbo owó yẹn fún ẹ tán ó fún ẹ lówó tó máa lọ fi wọ mẹ ó fún ẹ lówó tó fi ń jẹun ó wá fún ẹ lówó pé kò rin ìrìn àjò yẹn wọ́n yẹn èèyàn lé ẹ pé ó yá o ẹ lọ wá o kẹ lọ ṣèwádìí wá o ṣàkóso gbọ́n kẹtí Rotimi sọ pé bàtí máa ẹ̀kọ́ débẹ̀ torí pé kò jẹ́ àti máa ṣe ibùdó tó nílùú àyàn ó kọ́kọ́ mú fóònù Ìyá Ìjẹ̀ṣà ó fi ra airtime without the consent of Ìyá Ìjẹ̀ṣà ìwà olè tó gbé lọ ẹ̀wọ̀n yẹn ó tún wà olè yẹn bẹ̀ tí ò bá múra ẹ rò pé kò ní padà síbi tó ti ń bọ̀ yẹn sá tí ò bá múra ó tún lè kẹ́kẹ́ mọ̀ pé ìwà tó ń gbá kiri ò tí ì fi sílẹ̀ àwọn ẹni sẹ́mi kan tún lọ jalè ńbẹ̀ ẹ kẹ́ni máa ń kẹ́ tó dígbìn àti Rotimi ni o ok láti ibi tó lọ wá gba àwọn information yẹn tán ó wá submit fún Rotimi the next thing tó ṣe pé wá bẹ̀rẹ̀ sí wá àwọn bloggers tó máa ra lọ́wọ́ ẹ̀ kiri àwọn bloggers tó mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn bloggers wẹ́ pé most of them ló ń takò Rotimi lórí ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ wípé kí ló kan Rotimi ń bẹ̀ ẹ rí pé àwọn èèyàn burú gan ní ayé ìsá wà lọ gbé ọ̀rọ̀ yẹn information yẹn bí ọ̀rọ̀ tí kò tẹ́ kéèyàn gbọ́ bí ó wà ń bẹ̀ ó jíṣẹ́ fẹ́ tó rẹ̀ ẹ̀ṣẹ́ tó kówó fún ẹ ó wá lọ tà fún àwọn blogger gbogbo bẹ́ẹ̀ ṣe tóbi tó gbọ̀dọ̀ tó yẹ kó má sí làákàyè kan lórí ẹ̀ wá lọ tọ̀ fún blogger so Rotimi wá bínú instead of you to apologize wá wá sórí social media wá ní ẹ̀yàn ọmọ Nàìjíríà mo fẹ́ choose spiritual lánàá mi àti Rotimi fún mi lówó èmi ló ń tàbí bàbá Ìyá Ìjẹ̀ṣà kí ni ìyẹn túmọ̀ sí ẹ ṣé ó jẹ́ tuntun ni tó jẹ́ májà gbọ́n bẹ́ẹ̀ ẹ rò pé àwọn ilé ìburú sá nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láti ṣẹlẹ̀ láàrin àti Àgbàlá Gabriel bó ṣe ọdún social media tó ń ba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ lélẹ̀ bó ṣe wá social media tó ń máa release voice tó send Rotimi nípa Wòlíì Alọ́ tó fi ba Wòlíì Alọ́ lórúkọ jẹ́ ní the same guy ó tún wá ń sọ tó wá ba Rotimi lórúkọ jẹ́ wá tún di ọ̀la wá tún fòrò sọ wá lọ sọ́ọ̀dọ̀ ẹlòmíì tó tí ẹlòmíì bá tún fún ẹlòmíì tẹ́bí tó wá bẹ́ẹ̀ ni òfin lówó bá tún jáde wá tún bẹ́ẹ̀ yẹn kan lórúkọ jẹ́ sẹ́wọ̀ pé àwọn tó yẹ ká máa fi èpè ràn lọ́wọ́ lélẹ̀ sẹ́kí báyìí pé ara àwọn èpò tó wà nínú àlìkámà lélẹ̀ tá à ń sọ ẹni tẹ́ ń wò báyìí wọn náà wọ́n ti sọ the evangelist o ó ti the evangelist o wọn náà ti dájú ìrere o tí lè bá dáhàn lọ́la báyìí sáwọn èèyàn ní máa pè ní kìrìsìtẹ́nì tí wọ́n ní máa pè ní kìrìsìtẹ́nì tó wá ń wá sóńsọ kó gbogbo sóńsọ tó dìjọ àti Rotimi nìyẹn tí mo dẹ̀ bìlí pé àwọn tó bá ní làákàyè máa mọ̀ wípé nǹkan tí bọ̀bọ̀ ìṣe ò dáa tó bá múra ó sì máa padà síbi tó ti ń bọ̀ yẹn tó bá kọ̀ntínú láti máa wù àbí eléyìí kéèyàn tó kìlọ̀ tó báyìí kó má fẹ́ ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ń bá ẹbọ ọmọ ṣoṣo tó bí nílé ayé ẹ̀ ó tún wá ń kiri churches kiri òun parọ́ òkè mọ́tòdò ó ti di ẹ̀dá tuntun èdè ẹ̀ náà ń dì wọ́n sọ ẹ̀dẹ̀ evangelist wọ́n kówó fún ẹ so mo ní kí n update wa lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí bọ̀bọ̀ yẹn àti Rotimi ni so ṣùgbọ́n ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ̀ǹtẹ̀ra lórí ọ̀rọ̀ yìí kí lẹ́yìn rí ìsìnkú àtúbọ̀ ewu pàápàá lórí bó ṣe ń bẹ̀rẹ̀ ìrìnàjò ayé ẹ̀ tó pọ̀ mọ́ Àgbàlá Gabriel tó lọ sọ́dọ̀ Olúalọ́ ó parọ́ mọ́ Olúalọ́ ó wá sọ́dọ̀ Rotimi ó parọ́ mọ́ Rotimi pé kó lè jẹun ẹ fẹ́ lóyún àlàbẹ̀ comment section this is Adomade bye for now.